nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Onísùláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Onísùláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ìwé. Ẹ ṣeun. Onísùláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Onísùláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Rasulillah ala alihi wa sahbihi wa sallam. A fẹ́ pera wa ṣàkíyèsí especially ẹ̀yin mùsùlùmí lórí ọ̀rọ̀ Ọ̀ọ̀ni Ilé Ifẹ̀, lórí ọ̀rọ̀ Yorùbá, lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe. Ẹ̀yin ọmọ ìyá tá a jọ jẹ́ mùsùlùmí, ẹ̀yin ni ọ̀rọ̀ yìí kàn jù tí mo sì fẹ́ kẹ́ ẹ ṣọ́ra. Bó ṣe wulẹ̀ kó rí lónìí, nǹkan bíi tó lé ní 50 million Yorùbá lónìí àwa mùsùlùmí la pọ̀ jù. Tá bá ń pàtàn pé ẹbọ nípìlẹ̀, àìmọye nǹkan tó jẹ́ pìlẹ̀ tí ò sí mọ́, tí ò dẹ̀ sẹ́ni tó fẹ́ padà síbẹ̀ mọ́. Tá bá ń pàtàn yìí pé ìpìlẹ̀ Yorùbá ẹbọ ni, ìṣẹ̀ṣe, àìmọye ní nǹkan tó jẹ́ pìlẹ̀ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń kálukú wa ti sá fún nígbà tó júlà, nígbà tó òye dé, nígbà tí ìtọ́sọ́nà dé, tí kò dẹ̀ sẹ́ni tó tó bẹ́ẹ̀ láti padà síbẹ̀ mọ́. Lápèjúwe ní ìsìn kẹ́nìkan wá sọ pé òun tó padà sí bí à ń wàlà, a máa wàlà, kò sí. So kìí ṣe fáàrí, òun náà ni kéèyàn sọ wípé ìpìlẹ̀ ni ẹja padà sí, kìí ṣe fáàrí o. Tó bá dáa nípìlẹ̀ àníyé máa fi ṣàǹfààní, àmọ́ tó bá jẹ́ pé ìpalára ni, ìṣìnà ni, òkùnkùn ni nípìlẹ̀, kò sẹ́ni kankan tó ṣe tán àti padà síbẹ̀ láìláì. Tó nípa bẹ́ẹ̀, ìtọ́sọ́nà Ọlọ́run òun náà ni Islam. Ẹ̀yin mùsùlùmí, ìtọ́sọ́nà Ọlọ́run lọ́lọ́run ó máa tọ́ yín sọ́nà lẹ́fi jẹ́ mùsùlùmí. Ìtọ́sọ́nà yìí sì rí ó ju ìtàn lọ, ìmọ̀nà Ọlọ́run yìí ó ju ìtàn lọ. Tí ó bá jẹ́ wípé n tó ń ṣe nínú Islam ọba yí ọ lẹ́nìkan á máa pàtàn fún ọ lọ́ba ní àṣẹ Islam wá rí báyìí. Islam tó bá yí ọ, tí ó bá yí ọ lọ béèrè níwọ̀ ọmọ ìyá tó jẹ́ mùsùlùmí, òun lórí ire wa o. Òun lẹ̀sìn tí ó jẹ́ àmọ̀ yìí pé àìfi ìyàn rúbọ. Òun lẹ̀sìn tó jẹ́ àmọ̀ yìí pé Ọlọ́run ló dá wa, òun ló sì yẹ ká máa sìn. Òun lẹ̀sìn tó jẹ́ pé ní abala ọ̀làjú, àkọ́kọ́ ẹ̀sìn tí Yorùbá kọ́kọ́ gbọ́júmọ̀ tó la Yorùbá lójú, especially Yorùbá ọmọ nǹkan kan kọkọ̀ máa kà. Yorùbá ọmọ nǹkan kọkọ̀ máa kà. Tá a bá fẹ́ lágbègbè tí a wá sọ pé a fẹ́ padà sí ìpìlẹ̀ wa, jẹ́ pé a ní lo ABC àti ní alifbatasa. Ó ní kọ́ Yorùbá tó ń kọ́, torí ABD tá a lọ rè mú nínú ABC náà ti mú. Kí ó sì tó máa lo ABC KBC ó tó dé, àbí ABD Yorùbá wọ́n máa lò kéwú lọ kọ́kọ́ dé. Alifbatasa ni lẹ́tà àkọ́kọ́ táwọn bàbá wa jọ̀hún máa fi dé nǹkan mọ́lẹ̀. Ìwọ mùsùlùmí, ẹ̀sìn rẹ ni ẹ̀sìn Islam rẹ, òun ló la Yorùbá lójú pé èèyàn máa kọ nǹkan lẹ̀, wọ́n máa kọ́ àròkọ Yorùbá pa, àròkọ ọmọ pa. Kódà odidi ọba bó ṣe tóbi tó nǹkan mọ̀ nǹkan kọkọ̀ mọ̀ nǹkan kà ní Yorùbá àná. Tí wọ́n gba Yorùbá tí Islam dọ́dọ̀ wọn ọlọ́run lójú. Èyí ò jẹ́ kan ìkẹ́lẹ̀ kejì tàbí kó yé wa wípé ẹ̀sìn wa yìí o, kò ṣe wípé ó wá ba Yorùbá tá a jẹ́jẹ́, ó wá pa àwọn nǹkan tí ó lè pa wá lára nínú àṣà ìṣe nílẹ̀ Yorùbá. Ó parẹ́, ó tọ́ wa sí ibi tá a ti lè sórí rẹ̀, ó jẹ́ àmọ́ Ọlọ́run. Kò wá dúró níbẹ̀ yẹn, ó tún là wá lójú bó la ṣe lè gbélé ayé. Ó là wá lójú bó la ṣe lè gbélé ayé. Tí kì í bá ṣe pé Islam tó yẹ pé òun ló ní sáyẹ́nsì, òun ló ní físíìsì, òun ló ní gbogbo àwọn ẹ̀kọ́ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀, òun ló encourage Muslim pé ẹ̀sìn wọn ni ẹ má gbà. Ní tẹ́ ẹ bá lọ́wọ́ àwọn tí èsè mùsùlùmí nínú ẹ̀kọ́ tó lè ṣe wá láǹfààní, kò sí nǹkan tó burú bí kákọ̀. Bí kò tẹ̀ sí pé àwọn mùsùlùmí láti kọ́kọ́ ṣáwájú níbi àwọn ètò ẹ̀kọ́ education yìí. Islam ẹ̀sìn ọ̀làjú ni. Kí wọ́n tó jẹ́ mùsùlùmí kọ́ ọmọ pé ọwọ́ àlà ò lójú ni, kì í ṣe pé wá báyé ẹ̀ jẹ́.
àbáyé ẹ̀nà kan jẹ́ ìjọ yé wa. Mo wọ́n ń sọ fún yín lórí ọ̀rọ̀ Ọ̀ní ní òye pẹ̀rẹ́ Ọ̀ní kó máa kó mi mọ́ àti ọmọ ìyá mi tá a jọ gbẹ́sìn Islam yìí kó máa kó mi mọ́ ara ọmọ lẹ́yìn Ọ̀ní ni mo ń sọ. Àwa tá a bá jẹ́ mùsùlùmí àìsàn ọmọ lẹ́yìn Ọ̀ní torí Ọ̀ní Christian ni ẹ̀ńtọ́ jẹ́ ó sì kó mi Christianity ẹ̀ pátápátá ọbọ̀nú ẹ̀bọ ọwá ní òun ni bàbá àtàwa tá a bá pè ń bàbá wa wájú Ọlọ́run àti dẹni yẹpẹrẹ lọ́dọ̀ Ọlọ́run. Ọ̀ní ò kí ṣẹlẹ́sìn mi àwa mùsùlùmí Ọ̀ní ò kí ṣẹlẹ́sìn wa bọ́ bá jẹ́ Yorùbá àjọ jẹ́ Yorùbá débi Christian lòun náà tẹ́lẹ̀ tó wá di pé ó ń ṣe ẹ̀sìn tí ń ṣe kíni tí ń ṣe tí ń tọ́ka sí pé o kó ònú ẹ̀sìn rẹ ọbọ̀ sínú ẹ̀sìn ẹbọ ẹ̀gbọ́n mi sì tún gba bẹ́ẹ̀ ó kì í ṣe mùsùlùmí. Ẹni tó jẹ́ èèyàn pàtàkì níwájú Ọlọ́run tàwa inna akramakum indallahi atqakum ẹni ó bá bẹ̀rù Ọlọ́run tí ń kírun tí ń gbààwẹ̀ tí ń páyà Ọlọ́run lẹni tó ní àpọ́nlé jù. Tá a bá sọ pé bàbá imam nílé Ifẹ̀ pẹ̀lú táyà kó à ń wí yìí tá a wí nù kí sípà ń yẹpẹrẹ Ọ̀ní o a pé ní ọ̀dọ̀ Ọlọ́run tó ikú náà ló sì tóbi jù tó ní ayé bàbá ìmáàmù ilé Ifẹ̀ ìṣẹ̀gbẹ́ Ọ̀ní tàtó à ń bèrè bàbá wa Olúwo tẹ̀yìn láà sọ̀rọ̀ nípa rẹ̀ àtúntò sọ bẹ́ẹ̀ kíkọ́ sẹ́sìn ara gbèsè ayé ni kí ló dé tóun náà kó nù ẹ̀sìn rẹ̀ tí sí tẹ́lẹ̀ tó bọ́ síbi ẹbọ tó wá gbẹ́bọ lórí. So ìkejì tá a bá fẹ́ lọ níbi abala míì Ọ̀ní kì í sí ọmọ Oòduà Ọ̀ní tí ń bẹ ń fẹ̀ yìí kì í sọ ọmọ Oòduà tàwa tá à ń pera wa ní ọmọ Oòduà àwa Yorùbá tá à ń pera ní ọmọ Oòduà bí ẹni tí wọ́n fi délé ni gbogbo àwọn ọmọ Oòduà tọ́yẹ̀ wọn ó délé gbogbo wọn fún ni àwọn lọ́wà ní lọ́lọ́dún sí Ọ̀ràngún ilé ìlà àwọn lọ́lọ́dún làwọn àwọn lọ́lọ́dún sí Iléṣà yẹn àwọn lọ́wọ́dún Òwò lọ́wọ́dún lọ́yọ̀ Ọ̀rànmíyàn Ṣàngó ẹ̀gbọ́n mi nìyẹn sẹ́gbọ́n abẹ́ àwọn ọmọ Oòduà wọn à sí ní ìdarí Ifẹ̀ báyìí bóòlù fẹ́ sọ fún ọ pé tí èso ọmọ Oòduà lọ̀gá àti akápá fẹ́ sọ̀tọ̀ tẹ wí gan ni ẹni àfi délé ni. Ọ̀yọ́ ọba Ọ̀yọ́ kìí ṣẹgbẹ́ Ọ̀ní lọ́dọ̀ Yorùbá kí ló dé tí àwọn kan ń takú wípé Ọ̀ní òun lọ́sà tóbi jo àwọn àṣàwọ̀ tó wọlé nù àwa gan àìṣe kò sí tó bàbá wa Oòduà ó rìn wá ó fẹsẹ̀ rẹ̀ rìn wá sí Ifẹ̀ ni ìgbà tó sì dé bẹ́ẹ̀ ọba mẹ́rìndínlógún kọ́ ní bẹ nífẹ̀ ni àwọn kan bẹ ń fẹ̀ kó tó di pé bàbá àtàwa tó ṣe àwálẹ̀ Oòduà kó tó di pé ó débẹ̀ so gbogbo ọmọ tó sì bígbà tó ń kú tán àwọn ọmọ Oòduà kí lè fẹ́ gbé a lọ sílé Ifẹ̀ sí tẹ́ bá fẹ́ gbé a lọ sílé Ifẹ̀ á sọ pé àwọn ọmọ ìyá wa ń bẹ nílé Ifẹ̀ tí sàn mùsùlùmí bàbá imam àti gbogbo àwọn jàmáà mùsùlùmí tí ń bẹ yes n ta lè sọ nìyẹn. Ẹ̀yin ẹlẹ́bọ ẹ̀yin lẹ́fẹ́ dọ́gbọ́n dá wa padà sábẹ́ ẹbọ gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ yí pé tá a bá fẹ́ sọ tí ń jẹ́ tàn tẹ́ fẹ́ máa pa igan nígbà tó ti lọ ó ti lọ ráúráú kò sí nǹkan kan tẹ́ fẹ́ mú jáde níbi ìtàn ìmọ̀ ìdí tó fi lọ wọ́n sọ fún yín tẹ́ bá fẹ́ sọ pé ẹ fẹ́ máa pa tàgà àjẹmọ́fẹ́ o arìnwáfẹ́ ni a sì tún ní kó mbẹ ibi ó kálukú wa bára wa náà la jẹmọ́ ibi à ń gbé náà la wà nítorí ọ̀tẹ̀ ẹbọ lẹ́ẹ̀fẹ́ jẹ́ kí wọ́n pa ìtàn tó ríl wípé Oòduà àti ilẹ̀ Lárúbáwá ló ti wá ẹni tó sọ pé láti Egypt ló ti wá ọgbà tó bá kú òní ẹ tó ní Saudi Arabia ló ti wá ọgbà ó lè kú ò Saudi kọbọ sí kíni o kọbọ sí Egypt wọ́n jọ súnmọ́ ara wọn ìtàn gidi ni nítorí pé àwa wá jẹ́ ọmọ Yorùbá tá a wá ń lẹ̀ Lárúbáwá ẹbọ tí wọ́n mọ̀ yìí pé kọ̀rọ̀ wọ́n mú lẹ̀ Lárúbáwá ẹ̀sẹ̀ alẹ́ ní Mẹ́kà àti Madina ní Saudi Arabia kọ̀rọ̀ wọ́n mú ní Egypt nítorí ẹbọn lọ́jọ́ wọn fẹ́ dìnnà ìtàn Yorùbá gangan Yorùbá ìpìlẹ̀ wa Lárúbáwá ni Yorùbá wa yìí ìpìlẹ̀ wa Lárúbáwá ni láti ibi Yorùbá ǹjẹ́ ń pè ní Yorùbá ẹ wá sọ fún wa kí ló jẹ mọ́ nínú èdè Yorùbá tá à ń sọ yìí wọ́n sọ pé Yarob àwọn ọmọ ìran
yárọ̀bù ni wá yárọ̀bù tẹ̀sí ìran lábáwá ni. ẹlẹ́ẹ̀kejì gbogbo èdè tá à ń sọ bí 1/3 ń bẹ́ẹ̀ tó fẹ́ tó 1/3 èdè tá à ń sọ tó yẹ pé èdè lábáwá ni. tí ń tọ́ka sí pé bó ṣe jẹ́ pé àwọn lábáwá gan bó ṣe wà wọn bí ìlú wọn ṣe yàtọ̀ èdè wọn náà máa ń yàtọ̀. tí ń tọ́ka sí pé jíjìnà tí bàbá wa jìnà sílẹ̀ lárúbáwá òun ló mú kí àwọn àṣàwọ̀ èdè kan wọnú èdè wa tó èdè náà fi à ń pè ní Yorùbá lónìí ìpìlẹ̀ wa gángan lárúbáwá ni. bẹ́ẹ̀ sọ pé àlàáfíà wọn náà lẹ́yìn pẹ́ ní àlàáfíà àlàáfíà lẹ́yìn pé àlàáfíà. bẹ́ẹ̀ sọ pé àlàámúrù àlàámọ̀rì ni wọ́n pè ní àlàámúrù òun lẹ́yìn pè ní àlàámọ̀rì. bẹ́ẹ̀ sọ pé báàlù baálé ilé ni wọ́n pè bẹ́ẹ̀ ni wọ́n pè ní baálé. bẹ́ẹ̀ sọ pé sàárè sàárè èdè lárúbáwá ni sàárà sàárọ̀. gbogbo àwọn ẹ̀ sọ pé sẹ́wọ̀n èdè lárúbáwá ni. so gbogbo àwọn èdè yìí pátápátá ó tọ́ka sí wípé bá a ṣe wà yóò Yorùbá ní ọgbà kádàrà alùkọ́dàrà èdè lábára ni. kódà tí Yorùbá tó máa sọ wípé ẹ̀dá sẹ̀ríà fún tó jẹ́ pé sẹ̀ríà yìí ẹ̀sìn lòun Yorùbá tó máa wí àní bẹ́ẹ̀ bá ti àfẹ́ jiyàn gan tẹ́ sọ pé àwọn èsè lárúbáwá o kí ló dé tí èdè lábá pọ̀ ní èdè wa tó ṣe lápá ń bẹ̀. wọ́n lè ka èdè lábáwá 100 fún ọ èmi gan lè ka tó pọ̀ tí ó sùn ọ̀gá pé kí làwọn èdè yìí wá dé inú Yorùbá. sórúbà bẹ́ẹ̀ tí èdè kan bá wá lágbára báyìí bá méjì ni ìpìlẹ̀ wa lárúbáwá ni ẹlẹ́gbàdì àjẹpẹ́ lárúbáwá èdè lárúbáwá látara ẹ̀sìn Islam ọ̀làpánú tán Yorùbá ọ̀dẹ̀ ti pẹ́ tó fi yí máa hàn wá. so nípa bẹ́ẹ̀ àwa tá a pẹ́ra wa ní Yorùbá lónìí lárúbáwá ni wá ẹ̀yin mùsùlùmí ẹ̀yin ni wọ́n fẹ́ takò wọ́n fi ní àjẹmọ́ lárúbáwá. sẹ́ẹ̀rí tí wọ́n bá fẹ́ pa ìtàn Yorùbá ẹ̀ wà ní rí ìpìlẹ̀ kan tó nítumọ̀ àfihàn bí kí wọ́n ní Oòduà ọjà bọ́lá ti sẹ́mọ̀ ni kan ní chain ló fi bí wọ́n máa pa para wúruwúru wọ́n lè sọ pé Ọ̀rúnmìlà àti Oòduà lọ́jọ́ dálé ayé Ọ̀rúnmìlà àti Oòduà lọ́jọ́ dálé ayé ẹ wo irọ́ Ọ̀rúnmìlà àti Oòduà àmì èjìjọ dálé ayé àwọn ọmọ sọ bẹ́ẹ̀ ọ̀dà ipò Oòduà wá rìn bọ̀ níbi títí rìn bọ̀ tó fi rìn dé Ifẹ̀ àwọn tó bá ń lé Ifẹ̀ ta lọ́wọ́ dá wọn sọ Oòduà ló dá wọn sọ Oòduà ló dá wọn. adẹ́yẹ Yorùbá mùsùlùmí ẹ̀yin ni wọ́n fẹ́ tako nítorí pé Ọlọ́run ọba ti gbà fún wa àwa mùsùlùmí lápọ̀ jù àwa ní Yorùbá lónìí mùsùlùmí ni minority àárín wa ni ẹlẹ́bọ